ẹ jẹ́ kí n tún máa kí yín káàbọ̀ sákọ̀tún ètò wa òṣèré ọ̀sẹ̀ yìí tọ́lóyìnbó ń pè ní Artist of the Week ẹlẹ́ẹ̀kejì irú ẹ̀ lọ́dún 2025. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí Taiwo Hassan Ògògó la sọ̀rọ̀ nípa wọn kányìn lórí ètò wa Artist of the Week. fẹ́ni tí ò bá tí ì wò ó ẹ lọ wò ó lẹ́nìí. àgbà ọ̀jẹ̀ òṣèré tọ́lóyìnbó ń pè ní veteran actor tàbí legendary actor lòṣèré ọ̀sẹ̀ yìí tí mo fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀ lórí ètò wa Artist of the Week fún tọ̀sẹ̀ yìí. ẹ wo kì í ṣe ìròyìn mọ́ pé iṣẹ́ tíátà ti dowó lẹ́nìí, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tó jìyà iṣẹ́ tíátà ni ò sí mọ̀. ṣùgbọ́n lára àwọn tọ́lọ́run kàyẹ tán rí àánú gbà lẹ́nìí ni mo fẹ́ sọ̀rọ̀ nípa wọn. I bring to your darling view Madam Ọlárewájú Hassan Adesina, popularly known as Mama Awero or Iya Awero. Ta ni Iya Awero? Báwo ni ìgbésí ayé wọn ṣe bẹ̀rẹ̀ gan-an? Báwo ni wọ́n ṣe di Iya Awero? Orúkọ tí gbogbo ènìyàn mọ̀ wọ́n mọ́. Báwo ni àní kí ló ṣẹlẹ̀? Tọmọ méjì nínú àwọn ọmọ Iya Awero fi kú lójijì. Kí ló dé gan-an? Tán fi lọ́kọ míì mọ́ lẹ́yìn ikú ọkọ wọn. ẹ wo ẹ farabalẹ̀ láti wo ètò yìí títí dópin. This is an episode you can't afford to miss. kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ ká sáré wò Iya Awero bí ìran. wá ẹ sì kú ilédè tí kábíyèsí wa àwọn bàbá wa bọ̀ wọ́n ní ìlú ìwà kọ́mọ́ lò lórí. bẹ́ẹ̀ni. nígbà tí ọ̀ràn yàn kábíyèsí wa tí èè lọ kò fi lórí kankan lẹ̀ fún wa. ẹ sì ń wò ẹ jẹ́ àwọn nǹkan ṣe sí kílù ọmọ bá tún máa lórí o. o ṣeun olóyè àwọn àgbà ní àpé gbẹni àìpé gọ̀ ó ti di ṣíṣe náà nu ẹ̀ń tá a bá yàn ní ojú á gbọ́. èmi ti mọ̀ pé ibi tọ́rọ̀ yóò já sí rèé o mo sì lẹ́nìkan lọ́kàn tó lè túlù wa ìṣe o. sáwò. bébí ẹni tẹ́ ẹ mọ̀ bí ẹ mọ owó náà ni èèyàn pàtàkì sí ni. ta ni àbí. ẹni sùúrù èèyàn gidi ni atọ́farasì bí òkè ni. alẹ́ ni. alẹ́. ṣe pé alára wa ti gba nǹkan. alẹ́. ṣé iṣẹ́ alẹ́ lógun. ṣé ọ̀dà ni. ọ̀dà alẹ́ dà á pọ̀. ọ̀nà ọmọ kíyàwó tó nà panápin. mọ́ọ̀kì mi ń so àní o mọ́ọ̀kì mi ń so. ṣíọ ẹ̀yin àgbà ìyá ọlọ́tẹ̀rẹ́ dáadáa wọ̀nyí. bẹ́ẹ̀ mo sọ èmi pàápàá ọ̀ṣìṣẹ́ láti dúró láàrin yín débi tí n ti mọ̀ ṣe lórí yín mo ti múra láti kú òun bí kí n lọ tẹ̀dó síbi tí mo ti lè fi ẹ̀dọ̀ lẹ́nu òróró wo ibi ọba wù ọ lọ sọ ti gbọ́ ibi ọba wù ẹ̀jẹ̀ ọ lọ kí ló dé àgbà kẹ́ sọ̀rọ̀ bí èwe wo jẹ́ kí n sọ fún ọ ìṣúrù lèyàn fi ṣàgbà ẹmbásì ní wà pẹ̀lẹ́ ló lè so lórí ńlá fúnmi tó ipẹ́ tó bá dórí oyè tán ìgbà rẹ̀ ó túbọ̀ yóò túṣẹ́ tí ìdórí oyè rẹ ló ti ń ṣe báyìí bí wọ́n bá wá dórí ọba tó àti bò fi ìyà jẹ gbogbo àwọn olóyè eléyìí kọ̀ọ̀kan máa fi ẹnu àgbà gbólẹ̀ ẹnu rẹ̀ ní kọ̀ọ̀kan fi gbólẹ̀. sórí nǹkan tó dálé obìnrin sórí orí mi lọ mọ rí ọ bẹ́ẹ̀ bá gbàlagbà rẹ ó gbẹnu dákẹ́ ni kí ẹ ṣe gbogbo tágbàlagbà bá rí mi sọ. ẹ má bẹ alẹ o ẹ má bẹ rárá. olóyè ejò lọ́wọ́ nú àwọn àṣẹ̀ṣẹ̀ ṣẹjọ bẹ̀rẹ̀ ni o àjọ náà pé bí owó lẹ́yìn. ẹ bá rí ẹ ná. ẹ wo ẹ̀yin èèyàn mi kò sí atótódù kankan mọ́ n tá a bá fẹ́ òun là á sọ ẹnìkan yìí sì já wá dé ìmọ̀ràn tí gbogbo èèyàn bá ti fẹnu kò sí àṣẹ ti gùn nù. ó dáa tó bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ọmọ yìí máa lọ lálàáfíà níwọ̀n ọgbà tó bá jẹ́ pé ó ti dá ẹrù padà fẹ́ lẹ́rù torí ẹni tí ò bá ṣe ni rí. àìkú tún dé ó yá ǹdè máa lọ. tàbá ń sọ̀rọ̀ òṣèrébìnrin tán ti kópa mọ́ni gbàgbé tẹ́lẹ̀ sí ń kó títí dọjọ́ tòní láìsí tàbí ṣùgbọ́n
Màmá Àwẹ̀ró jẹ́ ọ̀kan pàtàkì nínú wọn. Títí dòní wọ́n jẹ́ ẹni iyì, ẹni ẹ̀yẹ, àwòkọ́ṣe rere ni wọ́n pẹ̀lú. She is a true mother to the core. Láì bópo lọlé olóró, àbí Màmá Àwẹ̀ró ìyẹn Lanre Hasan Adesina lọ́jọ́ kẹta oṣù kẹwàá ọdún 1950, that is 3rd October 1950. Ọmọ ìsàlẹ̀ Èkó ni Màmá Àwẹ̀ró. Bàbá àti ìyá tó bí wọn lọ́mọ jẹ́ ọmọ ìsàlẹ̀ Èkó. Bákan náà àwọn iléèwé tí Màmá Àwẹ̀ró lọ nìwọ̀nyí: Odúàbórè Memorial School tó wà ní Mushin. Bákan náà ni wọ́n lọ sí St Peter's Fàájì School nílùú Èkó. Lẹ́yìn èyí náà tẹ̀síwájú ní Children Home School nílùú Ìbàdàn. Lọ́tún tó tẹkọ̀ létí padà sílùú Èkó, wọ́n wá lọ sí Molas High School ní Fàdèyí nílùú Èkó. Ṣé kí n má tàn yín? Iṣẹ́ tíátà jẹ́ nǹkan tí ìyá wa nífẹ̀ẹ́ sí láti kékeré wọn, tó ṣe pé ní òpin ọdún ni wọ́n máa ń ṣeré ní iléèwé wọn. IPMI, ẹ jẹ́ kí n sáré yàbàrá. Olóògbé Òjó Ládìípọ̀, tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí bàbá Àmìró, lọ sí iléèwé tí orúkọ Christ Cathedral School. Àwọn àti ìyá Àwẹ̀ró jọ máa ń fà pé eré táwọn ń ṣe ń skul wọn ló dára jù. That is, wọ́n jọ ń compete, wọ́n jọ ń figagbága pẹ̀lú eré tí wọ́n ń ṣe ní skul wọn nígbà náà. Lẹ́nu kan gbogbo wọn gbà wọ́n darapọ̀ láti jọ máa ṣeré papọ̀. Orúkọ tí wọ́n ń jẹ́ nígbà náà ni wọ́n ń pè ní Young Stars Concert Party Drama Group ni o. Ṣùgbọ́n nígbà tó di ọdún 1964 wọ́n yan olóògbé Òjó Ládìípọ̀ gẹ́gẹ́ bí olórí ẹgbẹ́ tọ́lọ́yìnbó ń pè ní leader tàbí president. Lẹ́yìn náà ni ìyípadà dé bá orúkọ Young Stars Concert Party tó sì di Òjó Ládìípọ̀ Theatre Group. Lanre Hasan was 14 years old as at then. Ẹni ọdún 14 ni Màmá Àwẹ̀ró jẹ́ nígbà náà lọ́hùn-ún. Àwọn wo ni Màmá Àwẹ̀ró ń wò gẹ́gẹ́ bí àwòkọ́ṣe nídìí iṣẹ́ tíátà? IPMI, mo dárúkọ Àyìnlá Olùmẹ̀gbọ́n àti olóògbé Hubert Ògúndé. Ìwọ ni mo wá rí. Ṣé kò sí? Kó má bàa lé ni o. Ṣó mọ̀ pátì ìgbà tí èmi pẹ̀lú ẹ̀ tá a ti wà. À ń fi dúdú pé funfun fúnra wa. Bí nǹkan bá ti ṣe rí lẹ́mìí mi gan-an ni mo ṣe máa ń sọ fún ẹ. Ṣó wá rí ohun tí mo fẹ́ sọ fún ẹ yìí? Mo fẹ́ kó fi sí ọwọ́ òsì ni kó ṣẹnu ẹ mẹ́rẹ̀. Irú ọ̀rọ̀ wo? Ọ̀rẹ́ mi, mo fẹ́ gbàjẹ́. Kí ló dé? Àwọn ẹ̀ṣọ́ ọba ni o. Àwọn ẹ̀ṣọ́ ọba ni. Àtòrí ọ̀rọ̀ Adéọlá ni tán wá. Wọ́n ti ń bọ̀. Wọ́n ń bọ̀. Àwọn ló ń bọ̀ lọ́kàn. Àwọn ló ń bọ̀. Ṣé ẹ̀rọ lọ́kàn? Àwọn ló ń bọ̀. Irọ́. Ọ̀gá. Ṣé àbí ẹ jẹ́ kí n lọ sí. Ẹ máa rọra o. Àdá mi dá wọn, fi mí lẹ̀. Ọmọ rẹ̀ dà. Ọmọ mi, Àjàní. Àjàní. Kò sí nílé, kò wá nílé láti jẹta. Òun àtàwọn ọ̀rẹ́ rẹ̀ ni wọ́n jáde lọ. Níbo lọ lọ? Mo mọ̀ bí ó lọ. Ìyá Àjàní ọ̀rí kò ti rí Gbájínátù. Àwa láti ọ̀pá àpọ̀nfẹ́ bá ṣe ni wọlé ọ̀pá Àjàní jáde. Wọn ò lè purọ́ fún yín bàbá. Àní ò sí nílé, ẹ wo gbogbo inú ilé wo. Àtijẹ́ta ni wọn ò ti rájà ní. Dábàá! Ìyá Àjàní. Etí ẹ̀ kí ló fi ṣe? Ọ̀rọ̀ ni. Má ṣe ara rẹ lófò. Má sọ̀rọ̀ rẹ ní gbébọn fún mi kí n jẹ̀bọn.
gbébọn fún mi kí n jẹ̀bọn bóbìnrin jàkàrà aṣẹ́nu pálópáló gbébọn fún mi kí n jẹ̀bọn pọ́mọ rẹ jáde. ẹ wo gbogbo inú ilé wo òun ò lè purọ́ fún yín kò sí. obìnrin yìí ò lè purọ́ tó bá ṣe pọ́ bẹ́ẹ̀ purọ́ ni yóò máa ká lòlò gbó mo fi ọ́ lẹ̀ máa lọ. ṣùgbọ́n ṣá o tó bá yá kọ́ ọ sọ fọ́mọ rẹ pé. òkèlè kan mú kó o sì yára nílé òkèlè ẹ̀kọ́ kan ó sì dúró pàkejì. ẹ jẹ́ kó máa yé yín o pé màmá Àwẹ̀ró Larry Hassan ló gba Adébáyọ̀ Sàlámì tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Ọ̀gá Bello wọlé sínú ẹgbẹ́ Òjóládìpọ̀ Theatre Group. Àwọn náà gba application letter Ọ̀gá Bello wọlé nígbà tí Ọ̀gá Bello san owó àti darapọ̀ mọ́ ẹgbẹ́ náà, ìyẹn £1 lówó tí Ọ̀gá Bello san lọ́dún náà lọ́hùn-ún. ẹ wo ṣèbí tọmọdé ò bá bàtàn a sì bá àròbá sì rèé bàbá àtàn ní IPMI mo tẹ̀síwájú o. àwọn wo ni wọ́n jẹ́ irọ́ màmá Àwẹ̀ró nígbà náà? màmá Àwẹ̀ró dárúkọ arábìnrin Táwà Adamson. bákan náà ni wọ́n tún dárúkọ olóògbé Alhaja Adijat Kuburat Ọ̀dẹ́tọ́lá tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí ìyàwó ànábì, tó jẹ́ màmá fún gbajúgbajà olórin fújì ní Wàsíù Ọ̀dẹ́tọ́lá Àlàbí tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Pasuma Wonder ọ̀gá ńlá wà. wọ́n láwọn jìjọ ṣiṣẹ́ tíátà nígbà náà ni, bó tilẹ̀ jẹ́ pé Alhaja ò bá wọn ṣiṣẹ́ tíátà fọjọ́ pípẹ́ o. tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí olóògbé Charles Olúmọsàn Yaolú tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Àgbákò náà ti sọ̀rọ̀ rí nípa ìyá Pasuma wípé wọ́n fìgbà kan ṣiṣẹ́ tíátà rí, tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí o. bákan náà ẹ jẹ́ kí n fi yé yín pé ìdílé olórogún ni wọ́n bí màmá Àwẹ̀ró sí o. wọn ò fi bẹ́ẹ̀ gbé ọ̀dọ̀ àwọn òbí wọn fọjọ́ pípẹ́, tó ṣe pé ọ̀dọ̀ alágbàtọ́ ni wọ́n gbé dàgbà. ìdí nìyẹn tán fi ń kúrò láti ilé ìwé kan lọ sí ilé ìwé míì. nígbà tí wọ́n fi ìfẹ́ hàn pé iṣẹ́ òṣèré làwọn yóò máa ṣe, inú bí bàbá wọn. bákan náà ni alágbàtọ́ tó ń gbé ọ̀dọ̀ rẹ̀ dẹ ẹrù wọn síta nígbà tó ká wọn mọ́ ibi tí wọ́n ti ń ṣe rehearsals. ẹ wò ó, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀bẹ̀ ni màmá Àwẹ̀ró bẹ̀ kálágbàtọ́ náà tó gbà wọ́n padà sílé pẹ̀lú àdéhùn pé àwọn ò ní ṣiṣẹ́ náà mọ́. lẹ́yìn náà tó ní màmá Àwẹ̀ró á tún yọ kẹ́lẹ́kẹ́lẹ́ padà lọ sóko rehearsals o. ṣèbí nǹkan téèyàn máa dà á kúkú dà á. lọ́jọ́ kan lọ́jọ̀gbọ́n Wọlé Ṣóyínká rí màmá Àwẹ̀ró níbi tá ti ń ṣeré orí ìtàgé, ló bá sì fún wọn ní ìwé eré tó lóyìnbó ń pè ní script pé kàn ká dáadáa o. ó ní tán bá kà dáadáa tí wọ́n sì ṣe dáadáa, ó ní oríire kan wà níbẹ̀ fún wọn. bí eré ìyá Àwẹ̀ró lọ fún eré orí ìtàgé náà ní ìlú Ilé Ifẹ̀. ibẹ̀ ni wọ́n ti mú wọn, èyí tó fún wọn ní àǹfààní. ẹ jẹ́ kí n sọ lóyìnbó. Professor Wọlé Ṣóyínká was used by God to help me. I got admitted to School of Drama at University of Ile-Ife through him after an excellent performance on stage in one of the competitions we went for. Orúkọ Wọlé Ṣóyínká tí alágbàtọ́ màmá Àwẹ̀ró gbọ́ àti ìwé pélébé ọwọ́ wọn ló jẹ́ kó fi tinútinú yọ̀ǹda màmá Àwẹ̀ró láti lọ ṣiṣẹ́ tíátà. kò tán síbẹ̀ o, àwọn náà bá bàbá màmá Àwẹ̀ró sọ̀rọ̀ táwọn náà fi gbà kí ìyá Àwẹ̀ró tẹ̀síwájú nídìí iṣẹ́ tíátà. orúkọ ẹni tí màmá Àwẹ̀ró ń gbé lọ́dọ̀ wọn nígbà náà ní í jẹ́ Ọláyẹmí Ṣàṣà Ẹ̀gbọ́n. School of Drama ran màmá Àwẹ̀ró lọ́wọ́ púpọ̀. ìdí nìyẹn tí màmá Àwẹ̀ró fi máa ń kópa nínú sinimá Yorùbá àti tolóyìnbó. bàbá wọ balùfọ̀n tẹ́ ẹ dárúkọ òun ńgbà wọn ń bẹ láyé a kì í là á lé wọn lọ́wọ́. àjọ máa ń fọwọ́ lu ọwọ́, a sì jọ ń fi kùn ún lukùn. òun ló jẹ́ kí ìlú ó lè tùbà kó tùṣẹ́. bàbá wo tiẹ̀ gbàgbé pé ọgbọ́n ọmọdé àti mọ̀ràn kun àgbàlagbà ìní ń jòpò múlẹ́rọ́ ló tù ú fẹ̀. ìdí nìyí tí bàbá fi máa ń fi ọ̀rọ̀ àti mọ̀ràn lọ àwa olóyè
tìlù fi ń túbà tí ń tùsẹ́ tẹ́kù sì ń ké bí eku tẹ́yẹ sì fi ń ké bí ẹyẹ. bẹ́ẹ̀ni ẹ sọ̀n bó bá wẹyẹ kó ké bí eku bó bá sì wẹku kó ké bí ẹja nǹkan kan ló dá mi lójú o pé ọ̀tá ẹni wọ ayọ́ kò lè dẹ́rù bá díẹ̀ bẹ́ẹ̀ mọ sọ. èmi arógun mọ́jà ń pata kó tó mọ ogun jẹ àwọn tẹ̀mọ́tì ní kó tó ń sọ̀tẹ̀ dìtàn ẹgbẹ́ o wọn ò tún dúdú ọ̀gbúrò lọ́wọ́ láàfin Ifẹ̀ mọ́ láéláé ẹ ti jẹ́ mọ́ lọ kí kálukú ó gbé ní ẹ̀ ẹ wá nì. bóyá a rí inú yín tó fẹ́ bínú foyè tiẹ̀ lẹ̀ kó ní tọ̀hún kókó lẹ́kẹ̀ẹ́ oyè kókó òfò lórí. kábíyèsí ẹ̀yin olóyè ẹ dákun ẹ dábọ̀ ẹ fi ètè náà ẹ ṣàmọ̀pọ̀ ọmọdé ò lè gbọ́ngbọ́ngbọ́n kó níyè nínú bí àgbà ọgbọ́n orí ń da kábíyèsí láàmú àrọ́bá sì ń gun ní kẹ́sẹ́ pẹ̀lú ṣùgbọ́n o n ó bá kábíyèsí sọ̀rọ̀ ó sì dá mi lójú pé tútù lálágbẹ̀dẹ rẹ̀ ó rọ̀ ẹ dákun ẹ dábọ̀ ẹ fi ètè náà ẹ má bínú ẹ jọ̀ọ́. tí màmá Àwẹ̀ró dojúkọ nídìí iṣẹ́ tíátà ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí orúkọ ọkọ màmá Àwẹ̀ró ló ń jẹ́ Aliu Hasan bó tilẹ̀ jẹ́ pé wọ́n ti dolóògbé nígbà tí ọkọ wọn fẹ́ wọn ọkọ wọn ò mọ̀ pé iṣẹ́ tíátà jẹ́ nǹkan tó máa gba àsìkò púpọ̀ lóòótọ́ lọ́kọ wọn mọ̀ pé wọ́n ń ṣiṣẹ́ náà kan tó fẹ́ra wọn ṣùgbọ́n bọ́kọ wọn ṣe rò kọ́ lọ̀rọ̀ rí o torí pé ọkọ wọn fẹ́ kàn fi iṣẹ́ tíátà sílẹ̀ pátápátá nìyẹn ṣùgbọ́n màmá Àwẹ̀ró ní àwọn rán ẹlẹ́bẹ̀ sí ọkọ wọn láti bẹ̀ wọ́n dárúkọ àwọn ẹni bíi Dìran Ajíjẹdídùn àti Ban Ọlẹ́mọ làwọn tó bá wọn bẹ ọkọ wọn lẹ́ńtì Channel 10 lọ́dún náà lọ́hùn-ún nígbà náà lọ́kọ wọn tó yọ̀ǹda wọn pátápátá sídìí iṣẹ́ tíátà o. IPMI kì í ṣe ìròyìn mọ́ pé màmá Àwẹ̀ró pàdánù ọmọ méjì nínú ọmọ márùn tán bí láàrin ọdún mẹ́rin o. màmá Àwẹ̀ró wà lórí stéèjì tán ń ṣeré lọ́wọ́ nígbà tí àkọ́bí ọmọ wọn dédé ṣubú lulẹ̀ tó sì ṣe bẹ́ẹ̀ gba ọ̀nà ọ̀run lọ o. ọmọ náà ló wà láàrin ọdún méje sí ọdún mẹ́jọ nígbà náà. ọmọ kejì ni wọ́n jìjọ sùn nígbà tí wọ́n lọ síbi ayẹyẹ ìsìnkú Òjó Ládìpọ̀ tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí bàbá Àmìrò wọ́n jọ sùn lálẹ́ ṣùgbọ́n nígbà tó dàárọ̀ ọjọ́ kejì lọmọ náà kọ̀ ní ó jí sáyé o. báwọn kan ṣe ní spiritual attack ni làwọn kan mú màmá Àwẹ̀ró lájẹ́ wọ́n láwọn náà pa àwọn ọmọ wọn jẹ o. màmá Àwẹ̀ró described those moments as a frustrating moment in theatre and she nearly quit. ìyá Àwẹ̀ró tún tẹ̀síwájú nídìí iṣẹ́ tíátà pẹ̀lú ìrànlọ́wọ́ tí wọ́n rí gbà látọ̀dọ̀ ọkọ wọn. torí náà ló ṣe jẹ́ ìbànújẹ́ ọkàn fún wọn pé ọkọ wọn tètè kú láì rí nǹkan tí wọ́n dà nídìí iṣẹ́ tíátà lénìí. bí iṣẹ́ tíátà bá tiẹ̀ dówó lénìí ṣẹ́yìn náà rí i pé àwọn kan ló fi ìpìlẹ̀ náà lélẹ̀ wọn ò fi lélẹ̀ nìkan o. they also paid the price in a very hard way. IPMI kí ni nǹkan táwọn èèyàn mọ̀ nípa màmá Àwẹ̀ró tàbí tí wọ́n tún mọ̀ nípa màmá Àwẹ̀ró? mo bẹ̀rẹ̀ báyìí. màmá Àwẹ̀ró is a disciplined actress who does not tolerate any form of nonsense and laziness. wọn ṣàkíndéédé kópa nínú sinimá o láìka script náà dáadáa torí náà ni wọn ṣe kí n kópa tàbí farahàn nínú sinimá tí ò bá nítumọ̀. kí ló dé tí ìyá Àwẹ̀ró ò fi lọ́kọ míì mọ́ lẹ́yìn ọkọ wọn? ìkíní rèé wọ́n ní ìdílé olórogún làwọn ti wà àwọn ò dẹ̀ ṣetán láti continue in that line of olórogún. ìkejì rèé wọ́n ní ìfẹ́ òtítọ́ làwọn ní sọ́kọ àwọn àti pé ládùúrú nǹkan tọ́kọ àwọn ṣe fáwọn àwọn ò lè lọ́kọ míì mọ́. ṣe rí irú àwọn obìnrin báyìí ó yẹ ká kan sáárá sí wọn ká sì ṣe kíni ká lù wọ́n lọ́gọ ẹnu. IPMI níbi tá a dé yìí ẹ jẹ́ kí n fi àsìkò yìí kan sáárá sí ọ̀gbẹ́ni Olúṣẹ́gun Àbáyọ̀mí Fáládé wọ́n jẹ́ olólùfẹ́ ètò wa gbogbo
tá à ń ṣe ní ìkànnì IPTV YouTube channel. Olúṣẹ́gun Àbáyọ̀mí Fáládé, mo kí yín, bẹ́ẹ̀ ni mo kí yín. Bákan náà ni wọ́n rán mi létí pé kí n má gbàgbé láti sọ̀rọ̀ nípa olóògbé Yọ̀mí Ògúnmọ́lá àti àwọn òṣèré tí wọ́n fẹ́ kí n sọ̀rọ̀ nípa wọn. Ọ̀gbẹ́ni Olúṣẹ́gun Àbáyọ̀mí Fáládé, mo fi ń dá yín lójú wípé gbogbo ohun tẹ́ ẹ fẹ́ ká ṣe láṣẹ lágbára bá mi Èdùmàrè. Mo kí yín lẹ́ẹ̀kan sí i. Bẹ́ẹ̀ náà ni mo kí yín fún ìfẹ́ tẹ́ ẹ ní sí ìkànnì IPTV YouTube channel promoting our cultural heritage. sẹ́nu lòdì mú ó dorí rẹ̀ mú bó bá yá. ìyá ọ̀rẹ́ mi má bínú o. ó mọ̀ tutù pọ̀ o tutù lọ́nà wo wọ́n sì mẹ́rù rẹ lọ báwọn. mẹ́bí kílù ó lè tùbà kó tù sẹ́ni kí ara bàbá ó lè yá ni. ó ń pẹ́ kílù ọ̀hún tó mọ́ tùbà kó mọ́ tùṣẹ́ ó ń pẹ́ kí kábíyèsí ọ̀hún tó fòṣánlẹ̀ kó kú. ẹrú tó o fi iye bí iye rà kẹ́nì kó sì wọlé rẹ gìjà kó sì mọ ọmú lọ. ó dáa kò burú ń bọ́ ọ̀rẹ́ rẹ ni ọ̀rẹ́ mi èmi náà mọ̀ ọmú mẹ́rin rẹ lébi ń bá ń lọ. ṣé bíi tiẹ̀ la wá ń wí ni ló ṣe mú mẹ́rin lọlé ó ṣe kó gbogbo ẹ̀ sínú àpò ògbé lọ́nú àgbàlá rẹ̀. mọ́ bínú mò ń ṣeré ni méjì péré ní í mú lọ. iná lọ́rẹ́ o bó o bá sì sọ́ra rẹ. bí n bá ilé torí rẹ bọ bíbá ó dẹrú mi ni. kí mo rí ẹgbẹ́ mi o ẹ̀yin awo àǹjí ayé ẹ̀yin ìjòyè àti gbogbo ẹ̀yin ìlú ẹ̀rù òbodò ẹni nàgbẹ̀rì ní pọ̀pá òun ló jìfà bá a bá nọmọ awo lórí àbùkù ayé ó bèrè tí wọn ò fi pamọ́ sọ́wọ́ ẹni. ìwọ ẹrú mi lásán kọ́lọ́fín ilé ẹkùn àtùpà ajá kọ́ ni ó rí èmi pẹ̀lú yín lẹ̀ yìí a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni o ẹ gbádùn mi. wúrà ẹ̀mí ayé mi o wúrà. àrẹ̀kú. Bákan náà ni ọ̀pọ̀lọpọ̀ eré orí ìtàgé ni Màmá Awero ti ṣe. Bákan náà ni Màmá Awero ti gbé ọ̀pọ̀lọpọ̀ sinimá jáde. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n dárúkọ díẹ̀ nínú àwọn iṣẹ́ tí Màmá Awero ti gbé jáde lórúkọ iléeṣẹ́ wọn gangan. Mo bẹ̀rẹ̀ báyìí. Sinimá Ẹ̀bùn Ìgbéyàwó, tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, ṣe rí sinimá yìí ni wọ́n sọ pé ó mú ọ̀pọ̀lọpọ̀ èrè wá fún wọn. Èrè tán rí nínú sinimá Ẹ̀bùn Ìgbéyàwó ni wọ́n tún fi ya sinimá olókìkí ni Súre fún mi bàbá. Sinimá yìí jẹ́ sinimá kan tí mi ò lè gbàgbé gangan. Òkìkí sinimá náà kàn nígbà náà lọ́hùn. Súre fún mi bàbá, tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí, wọ́n ní èrè orí sinimá Súre fún mi bàbá làwọn tún fi ya sinimá Ìtẹ́lọ́rùn. Ẹ jẹ́ kí n sáré yàbàrá tá a bá ń sọ̀rọ̀ nípa Òjó Ládìípọ̀ Theatre Group. Ẹ má gbàgbé pé a máa sọ̀rọ̀ nípa àwàdà kẹ́ríkẹ́rí. Tá a bá dẹ̀ ń sọ̀rọ̀ nípa àwàdà kẹ́ríkẹ́rí, a máa dárúkọ Adébáyọ̀ Sàlámì Ọ̀gábelò bàbá wa ni. Bákan náà la máa dárúkọ Lanre Hassan Màmá Awero. Bákan náà láti máa dárúkọ Sunday Ọmọbọ́láńlé tọ́pọ̀lọpọ̀ ènìyàn mọ̀ sí Pápìlúwẹ̀. Àwọn tí mo dárúkọ yìí ni wọ́n di ẹgbẹ́ Òjó Ládìípọ̀ Theatre Group mú nígbà tí Òjó Ládìípọ̀ lọ bí àgbà ń rè. Ẹ jẹ́ kí n tún fi yé yín o pé gbajúmọ̀ òṣèré olókìkí ni Kúnlé Afọ́d jẹ́ ọmọ ẹgbẹ́ àwàdà kẹ́ríkẹ́rí o. Ẹ máa retí ọjọ́ tí màá sọ̀rọ̀ nípa Kúnlé Afọ́d lórí ètò wa Artist of the Week. Ìjọ náà ni màá yànnàná ìbáṣepọ̀ tó wà láàrin Kúnlé Afọ́d àti Màmá Awero fún yín láti mọ̀. Mo tẹ̀ síwájú o. Báwo ni orúkọ Ìyá Awero ṣe wáyé gan-an? Orúkọ yìí wáyé látàrí ipa tí wọ́n kó nínú eré Ẹ̀fún ṣetán Àníwúrà. Àwọn ni wọ́n kó ipa Awero nínú iṣẹ́ náà. Ṣé kí n má tàn yín? Wọ́n ti dàgbà púpọ̀ nígbà tí wọ́n kó ipa Awero nínú eré Ẹ̀fún ṣetán Àníwúrà o. Ṣùgbọ́n bọ́jọ́ ṣe ń gorí ọjọ́, bóṣù ṣe ń gorí oṣù yìí, àní bọ́dún ṣe ń gorí ọdún, níyípadà ń dé bá orúkọ náà títí tán fi di ẹni tí àwọn ènìyàn ń pè ní Màmá Awero tàbí Ìyá Awero lọ́jọ́ tèmi o. Òṣèré ọ̀sẹ̀ yìí lẹ̀ ń wò lórí ìkànnì IPTV YouTube channel promoting our cultural heritage. Ẹ má gbàgbé
láti like fídíò wa kẹ́ẹ̀dẹ̀ subscribe sí channel wa. Bákan náà ẹ má gbàgbé láti drop comment yín sí comment box wa. Ẹ gbé sí wa létí nǹkan tẹ́yin náà bá mọ̀ nípa Màmá Awero Ọlárewájú Hasan Adésínà. Tẹ́ ẹ bá sì ní àmọ̀ràn tẹ́ ẹ fẹ́ gbà wá ẹ drop comment yín sí comment box wa tàbí tẹ́ ẹ bá lóhunkóhun tẹ́ ẹ fẹ́ bá wa sọ ẹ ti mọ WhatsApp number wa ẹ bá wa sọ̀rọ̀ á dá yín lóhùn. Ẹ pẹ̀lẹ́ dájú. Dayọ̀ ọmọ ìkújọ kan. dáadáa. Ṣé kò sí? Mo ní kí n sáré rí fọ́rọ̀ kékeré kan. irú ọ̀rọ̀ wo. Dádì, ṣé rí bẹ́ẹ̀ ṣe ń jókòó yìí kò tẹ́ mi lọ́rùn láì ṣiṣẹ́ kankan. Mo ní owó kan tí mo fẹ́ fún yín. Tó bá di ọ̀túnla, màá fún yín ní 300,000. Mọ́mì, màá fẹ́ yín ní 100,000. Kẹ́ fi wá nǹkan tẹ́ máa ṣe. Èmi gan ṣẹ̀ṣẹ̀ lọ book fún kẹ̀kẹ́ márúwá kan ni. Kọ́ máa bá mi fi pa owó lójoojúmọ́ kémi náà lè máa rí nǹkan kó tó di pé màá ríṣẹ́. Nǹkan tí mo ní kí n sọ fún yín nìyẹn. Dayọ̀ àbí Dayọ̀ kọ́ rè. Èmi ni. Ìyá Ṣẹ́gun wọ́n lọ́mọ yín ò ṣe àgbàfọ̀ òun kaṣọ wálé ẹ̀rọjú olè ẹ̀ mú ó sì bá ń bí Dayọ̀ ibi tó ti rí owó tó ń háwó lé wa lọ́wọ́ bí ìgbà tí báǹkì bá ń ń bo lo ti rówó. Mọ́mì, nǹkan tí mo ní kẹ́ lọ fowó ṣe ni kẹ́ fi ṣe. Ẹ gbàgbé bí. ṣáda nǹkan tí ta ni fẹ́ fowó ṣe mo bẹ̀ ọ́ ní òwò ṣe ni nǹkan tá a bá fẹ́ fowó ṣe ni ká fowó ṣe. Ó dá wa lókòwò lánàá rí ètò ẹgbẹ́ ẹ ṣe tó fi di èrò ẹ̀wọ̀n tó mọ̀ yí pé mi kì í mu sìgá débi tí mi ò gbé cocaine tó lọ gbé cocaine tó dẹlẹ́wọ̀n lẹ́ni tó ń bà mí lórúkọ jẹ́. Èyí tó jóbìnrin láàrin yín a ní kó má ṣe tá a fẹ́ ní tí ò tẹ́ wa lọ́rùn ó sán lọ bí ẹyẹ ìwọ kan tá a tún gbẹ́kẹ̀lé ó lọ kẹ́gbẹ́ olè ó kẹ́gbẹ́ ọlọ́ṣà. Dáàdì mi kẹ́gbẹ́ olè rárá. Ṣebí torí wa náà ni torí yín ni torí mọ́mì torí èmi náà. ní kíni. Lẹ̀gbọ́n ṣe ń ṣẹ̀wọ̀n. Ẹ̀gbọ́n ẹ̀ ń ṣẹ̀wọ̀n torí tiẹ̀ ó ṣẹ̀wọ̀n torí ti ìyá ẹ̀ àti ti ara rẹ̀ kì í ṣe torí ti èmi Ládégà tí ò gba nonsense ni ẹnìkan ṣẹ̀wọ̀n. Ìtorí gbogbo wa ni o. Wo tí n bá sọ fún ẹ tó o bá fẹ́ gbọ́ máa pariwo ẹ síta ayé àmọ́ tó ṣe àti wípé tí n bá wọ yàrá mẹ́rẹ́ tí n bá mú àdá mi orí ẹ máa gbẹ̀tọ̀ kalẹ̀. ẹ ṣáà ní sùúrù agídí ẹ̀yìn àpapọ̀ ẹ ní sùúrù wà bó ti lo ti rówó wọn náà sọ tìyẹ wọn ẹ má dà mí láàmú o. Dádì, ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ báyìí lọ́jọ́ kìíní àná tí láńlọ́ọ̀dù wá bí tó fẹ́ kó gbogbo ẹrù jáde nítorí owó ilé. Yes. Ta ló san owó ilé náà? Mo jẹun ọmọ ni. Dádì, ẹ jókòó ọ̀rọ̀ ta ní kí bàbá gbọ́ bàbá ló máa parí ẹ̀. Ṣé gbọ́ dádì? nǹkan bá wà bẹ́ẹ̀ gan ni kò tiẹ̀ sọ fún wa ká tiẹ̀ gbọ́. Ẹ gbà. Ẹ jẹ́ kí n dárúkọ díẹ̀ nínú sinimá tí Màmá Awero ti kópa. IPMI mo bẹ̀rẹ̀ látòrí sinimá olókìkí ni ó lékú tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí àwọn ni wọ́n kó ipa ìyá lọ́lá nínú sinimá ó lékú. Bákan náà ni mo dárúkọ sinimá olókìkí ni owó blow. Gbogbo ẹni tó bá wo sinimá owó blow tàbí tẹ́ ẹ bá rántí sinimá owó blow ẹ rántí ipa tí Màmá Awero kó níbẹ̀. Bákan náà ni mo dárúkọ sinimá Ọ̀rànmíyàn apá kìíní àti apá kejì Ìyá Awero kópa níbẹ̀ o. Bákan náà ni mo dárúkọ sinimá olókìkí ni tí olóògbé Yomi Ògúnmọ́lá darí rẹ̀ ṣẹ́kẹ́ṣẹkẹ̀ tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí sinimá 10 million àwọn ni wọ́n ṣe ìyá Doris Simon olójú edé nínú sinimá náà. Bákan náà ni mo dárúkọ sinimá Alápòkà àwọn ni wọ́n kó ipa ìyá Àjàní ìyẹn ìyá olóògbé Yomi Ògúnmọ́lá nínú sinimá náà. Tẹ́ ò bá gbàgbé sinimá Bòrépọ̀ àwọn ni wọ́n kó ipa ìyá Rachel Oníga nínú iṣẹ́ náà. Sinimá Ọjọ́ Ìbí náà ń kọ́ sinimá olókìkí ni. Bákan náà ni mo dárúkọ sinimá
olúwẹ̀rí màgbóòjò tá ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí mo dárúkọ sinimá ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ lọ́dún 2013 mo dárúkọ sinimá àyítálẹ̀ lọ́dún 2013 mo dárúkọ sinimá mama insurance lọ́dún 2012 sinimá dókítà alábẹ́rẹ́ ńkọ́ fàdùn sáyẹ̀mí adélébọ̀ lọ́dún 2008 àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó jẹ́ ti yorùbá. ẹ jẹ́ kí n wá dárúkọ sinimá olóyìnbó tí màmá àwẹ̀rọ ti kópa back to africa lọ́dún 1997 family on fire lọ́dún 2011 àjùwáyà lọ́dún 2017 king of boys lọ́dún 2018 the cocktail lọ́dún 2020 simoni lọ́dún 2022 tẹ́ ò bá gbàgbé tẹ́ bá rántí. kẹ́ẹ̀pẹ́ o. àdùnní olówó ẹrú ọmọ ogun tó ń gún kí n rọ̀ lódò dẹrù tó ń rò kí n bọ̀ lórógùn bàbá àjíbí àjíǹde ara ó jẹ́ wá o. bàbá ẹ̀yin mo wá rí o. ẹjọ́ àwọn aráàlú yìí ni mo wá fi sùn yín. ṣé ẹ sì mọ̀ pé bíṣọ̀bù yóò bá dégbò ni olúgànbẹ là ránṣẹ́ sí. kì í sọlúgànbẹ. bàbá ṣó dáa káwọn òjòyè ó wá bárù mí nulẹ̀ kí wọ́n sọ fún mi wípé àwọn ń fẹ́ nǹkan kan nítorí kábíyèsí àbí àwọn ń fẹ́ nǹkan kan kí ìlú yìí ó ba lè dáa ṣó dáa kí wọ́n sọ pé àwọn ń fẹ́ nǹkan látọwọ́ mi kí n má lè fún wọn. ẹ dákun ṣe sùúrù ìwọ wọnú ilé kó lọ gbó títà wá. mi ò fẹ́ rárá ó ti dá bí mo ṣe wà yìí àwọn òjòyè wá bá mi wọ́n ní kí n fáwọn lẹ́rù kan káwọn ò fi rúbọ nítorí kábíyèsí lẹ́yìn tí mo mú lé wọn lọ́wọ́ tán wọ́n sì tún wá pè mí pé kí n wá forí balẹ̀ fẹ́rù mi ẹrú mi tí mo fowó mi rà ó dòdì. ó rí àìdá ò ládàpé kò lórúkọ méjì tá a pè àìdá ò dáa náà ni àmọ́ wò ó ìwọ́dà ní olórí ẹrú ọmọ ẹni pupa tí ń gbéyàn pupa fàlejò pupa lórí ẹni pupa ojú ń tàlejò ojú ń tiyánú odó ojú ń tọbẹ̀ nínú àwo tó ń gbọ́ràn pupa. ó rí táwọn aráàlú ṣe kò dáa ní tòótọ́ inú abíni ọmọ àlè ní sì rínú tí ì bí àmọ́ síbẹ̀síbẹ̀ ó padà jèbù rẹ ni o ó gbà ní nítorí wípé gbogbo ẹjọ́ ń bẹ lọ́wọ́ orí àkúnlẹ̀yàn ti dúró ṣẹ̀dá tó lè yí kádàrá padà yẹ ká gbà pé bólódùmarè ti kọ́ nù. kèé ṣe bíi tèmi Àdùnní mo sì ti mọ̀ pé ntẹ́yìn náà sọ nìyẹn àmọ́ ẹ gbúrò mi. ojú yín ò rí báyìí nígbà tẹ́ ẹ kúrò lé láàárọ̀ àbọ̀ ṣẹ̀yìn láàfin. wọ́n dáná bí mi láàrin àbákẹ́tò kò sàsọmọdé mọ́ bébí bẹ́ẹ̀ ló wà ńgbà táwọn awo wá bá mi tí wọ́n ní kí n fáwọn lẹ́rùkùnrin kan fáwọn òjò láàfin. ṣé bó fẹ́ fi ra ẹ̀mí kábíyèsí padà ni. ẹrúkùnrin ọ̀hún ni wọ́n ní kí n wá forí mi balẹ̀ fún láàfin. láì ṣe kábíyèsí. wọ́n ti fi jọba. àgbẹ̀nà. yèyé ilé ọmọ yóò dáa fún ọ ní ṣubú dànù. ìyá wa èé ṣe tí àgbébọ̀ òjúwe ibi kòkòrò wà fún ọmọ rẹ̀ ibi òkùnkùn ọ̀rọ̀ ilé mímọ́ wà. èmi ẹrú mi tí mo fowó mi rà ni wọ́n sọ wípé kí n wá máa forí balẹ̀ fún láàfin nígbà wọ́n wá bá mi tí wọ́n láwọn ò lẹ́rú tí mo sì fún wọn lẹ́rú só lè wọ ni. kí ló wá burú ń bẹ.
ara ẹ̀kú jáde wò mí bó bá kéde kọ̀la kájà náà ó fàwọ̀ tẹ́lẹ̀ obìnrin orò ń sọ̀kò. yóò sọ tó jókòó lọ yóò sọ tí ó le kankan. wọ́n gbádùn mi ẹ wò ó. lọ́jọ́ 24 oṣù kẹta ọdún 2021 gómìnà ìpínlẹ̀ èkó babájídé sanwó-olú fún ìyá àwẹ̀rò nílé tọ́lọ́yìnbó ń pè ní 3-bedroom flat ní ìgbogbo ìkòròdú nílùú èkó tẹ́ ò bá gbàgbé tẹ́ ẹ bá rántí o. ẹ wò ó tí ìyá àwẹ̀rò ti wà nídìí iṣẹ́ tíátà ó ti lé láàdọ́ta ọdún tọ́lọ́yìnbó ń pè ní 50 years lọ́jọ́ kejì oṣù kẹfà ọdún 2013 2nd of June 2013 ni ìyá àwẹ̀rò ṣe 50 years on stage wọn. àdúrà wa ni pé kọ́lọ́run bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn kọ́ fẹ̀yìntì jẹ́ wọn ọmọ dọjọ́ alẹ́ dọjọ́ ogbó àmín. ẹ jẹ́ kó máa yé yín pé títí di àsìkò yìí ni màmá àwẹ̀rò sì ń ṣeré o. In one of her interviews she said, and I quote, "I will die acting. This tells us that her passion for theatre is till death do us part." ẹ má gbàgbé láti like fídíò wa kẹ́ẹ̀dẹ̀ subscribe sí channel wa. kí ni nǹkan tẹ́yìn náà mọ̀ nípa màmá àwẹ̀rò? ẹ drop comment yín sí comment box wa. àdúrà wa ni wípé kọ́lọ́run túbọ̀ bá wa lọ́rọ̀ ẹ̀mí wọn kó jẹ́ okun fún wọn kó dẹ̀ jẹ́ agbára fún wọn. àmín. ẹ tún jẹ́ ká jọ pàdé fákọ̀tún ètò wa Artist of the Week lọ́sẹ̀ tó ń bọ̀. ẹ ṣé.